ẹ̀yin èèyàn mi ẹ wò ó ṣẹ́rí pásítọ̀ tuntun jáde wọ́n sọ pé ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ ìgbé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pé késekése lè tẹ́ rí o kàsàkàsà bàbá késekése ó sì ń bọ̀ pé tí gbogbo yóò bá dìde tẹ́ ẹ bá sọ̀rọ̀ síta pé ṣèbí ó sì ń pa wọ́n ní díẹ̀díẹ̀ ni pé bàtí táǹtò máa bẹ̀rẹ̀ ní ojú gbangba pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì wọ́n nígbà yẹn lójú yẹn á tó bó ẹ wò ó mo fẹ́ kí wọ́n lọ gbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ o. Mò ń wo nǹkan kan pé ṣé a ní Christian leader ṣá? Mò ń wo nǹkan kan pé ṣé a ní Christian leader? Mò ń wò pé ṣé ìgbìmọ̀ ìṣọ̀kan Kristẹni ṣì wà ṣá? Because by now mo rò pé ó yẹ kí àwọn father in the Lord wa kí wọ́n ti announce, kí wọ́n ti kéde, kán dẹ̀ pàṣẹ, most especially nínú ìjọ Apostolic Christi àti ní gbogbo àgbáyé, kí wọ́n pàṣẹ. In fact, bóyá Sunday tó ń bọ̀ yìí kí olúkúlùkù kó gbé placard kárí gbogbo àgbáńlá ayé níbi tí ọmọlẹ́yìn Kristi wà àti ní Nàìjíríà, kí gbogbo wa ní Sunday tó ń bọ̀ yìí kí àwọn bàbá wa kí wọ́n gbé, kán ní kí gbogbo wa ká gbé placard báyìí, kí gbogbo wa ká gbé sókè kó lè kálukú kó fẹ̀hónú hàn, nítorí wípé mò ń rí bí ìgbà tó jẹ́ wípé ìdákẹ́jẹ́ àwọn bàbá wa nínú Kristi, because àwa ò lè jáde nísìnyí tá a bá sọ wọn níta ló rán wọn níṣẹ́, because lábẹ́ aláṣẹ kan làwa wà. But tó bá ti wá di wípé bí wọ́n ṣe ń pa wọ́n, ọmọ ìjọ Apostolic Christi ni mi, ìránṣẹ́ Ọlọ́run, àmì pastor in Christ Apostolic Church. But tí a bá wá ń sọ wípé ó ti wá kan Christ Apostolic Church báyìí, gbogbo ìjọ tó kù gbogbo wa pátá ẹ jọ̀ọ́, ṣé tó bá dẹ̀ di Sunday ṣá, pẹ̀lú bí wọ́n ṣe pa àwọn people yìí ní Monday, tó bá dẹ̀ di Sunday, because mo ti sọ́rí nígbà tí EndSARS tí wọ́n ń pa àwọn ọmọ yẹn ní Lekki Toll Gate, mo ti sọ̀rọ̀ tí mo jáde rí tí mo sọ pé ẹ̀yin bàbá ẹ̀ dẹ̀ dákẹ́, ó ń bọ̀ wá kàn yín. Ṣé mọ̀ pé ohun tí mo sọ ńjọ́ kìíní àná ló jẹ́ kọ́ máa tàwọn ọ̀tí àtàkì wa rárá nígbà yẹn o. Ṣé mọ̀ pé ohun tí mo sọ ńgbà yẹn tí ẹ ò dá sí, òun ló jẹ́ kọ́ máa wọ́n wá àtàkì wa back to back. Ṣé rí chọ́ọ̀chì tẹ́ ẹ̀ fẹ́ ká tì, ká gbé plẹ́kàdì, ká jáde, ká ṣe ẹ̀hónú hàn, ká protest gẹ́gẹ́ bí gbogbo Kristẹni, kí àwọn tó fẹ́ wá gbà wá lè mọ̀ pé òkè o, àwọn pípù yìí ó kan lóta. Àbí ṣé tí gbogbo ìjọ Nàìjíríà yìí máa dà síta ní ọjọ́ Sunday kan tí gbogbo wa máa dà síta, ẹ̀ẹ́dẹ̀ sọ wípé ká ti mú meeting point, kí gbogbo wa dẹ̀ pàdé bẹ̀ ní gbogbo ìlú, àti Kérúbù o, àti Sẹ̀lẹ́ o, àti CAC o, àti Redeem o, àti Winners o, but àwa fúnra wa gan ṣé a gbádùn ni? Now ṣé tó bá dẹ̀ di Sunday pẹ̀lú bọ́n ṣe pa àwọn yẹn, bí ìjọ yẹn ò ṣe ní ṣèsìn ní Sunday, bí àwọn ìjọ yẹn ṣe wà nínú ìpayín kékeré pohùn réré ẹkún, bí àwọn ìjọ yẹn ò ṣe ní lè lọ, àti gbogbo ìjọ ìlú eruku yẹn. So àwa dẹ̀ máa dúró lógùn, ẹnìkan dẹ̀ máa dúró lẹ́kọ̀ọ́, ẹnìkan máa dúró ní Ọ̀yọ́, ẹnìkan dẹ̀ máa dúró l'Àbújá, àwọn kan máa dúró ní state káàkiri ní ọjọ́ Sunday. Kí la fẹ́ sọ ní Sunday náà? Kí la fẹ́ sọ? Ìwàásù wo la fẹ́ wà ní Sunday? What are we going to talk about on Sunday? Wípé Kristi ń gbani ní àbí pé kìnnìkan kí la fẹ́ sọ? Wípé ká fúnra wa, káwa bàbá ká dìde, ká jáde, ẹ̀ẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀. Tó yẹ kẹ́yìn bàbá dẹ̀ ti pàṣẹ wípé kí olúkúlùkù ẹni tí wọ́n kẹ́yìn task force ẹni tó bá rí church ká jáde, káwọn people yìí lè mọ̀ pé ní tòótọ́ genocide wà. Àwọn tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí ti dìde, a dẹ̀ ní evidence lọ́wọ́ tó pọ̀ lóríṣiríṣi, different kind of video tí wọ́n ti pa, tí wọ́n ti ṣe léṣe, tí wọ́n ti dáná sun ènìyàn, tí wọ́n ti ṣe ogbó ẹ̀. Ẹ dẹ̀ dúró ẹ̀yin bàbá, ẹ sọ̀rọ̀. Èmi lè sọ categorically wípé tí wọ́n bá ń ṣe báyìí sí wa, ẹ béèrè lọ́wọ́ orí wa, torí pé orí lomi ti ń ṣàn délẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lókè tó ń bẹ nípa aláṣẹ, tá ẹ lè pàṣẹ fún gbogbo àwa ọmọ ká jáde ní Sunday kan. Sunday tó ń bọ̀ yìí sìn àtúnjáde àṣebá ṣe ń ṣe, àbí Ọlọ́run ló mọ ohun gbogbo, Ọlọ́run ló yé, ká tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, ká gbàdúrà fún wọn, ká ṣe gbogbo ẹ̀, ká máa fàdúrà ránṣẹ́ sí wọn. Nígbà táwọn kan ti pinnu tán, ẹ̀yin ò pinnu, ẹ̀ẹ́dẹ̀ dìde kẹ́ ẹ sọ fún wa, no problem. Kò sí wàhálà. Mo ṣàmọ̀ pé máa kàn ó ti ń kàn bọ̀. Ṣé bó dé Redeem, ṣé bó ti dé Winners, ṣé bó ti dé àwọn kankan, ó ti dé àwọn Apostolic, ó ti dé gbogbo ẹ̀, ó ti kan CAC náà báyìí. Ó ń lọ bẹ́ẹ̀ káàkiri gbogbo ìjọ ló máa káàkiri. Tó bá wáyá tán bá ti kiri ìjọ tán, wọ́n á máa píìkì wọn lọ́jọ́ Sunday táwọn bá ń bọ̀. Gbogbo ìjọ tẹ́ ẹ rò pé bóyá church lọ́jọ́ Sunday àwọn èèyàn wá jókòó sílé wọn, olúkúlùkù ò ní lọ church mọ́, nítorí pé àwọn tí wọ́n lọ ń bá ń bẹ́ ò sọ̀rọ̀ sókè lọ́jọ́ tí dágìrì bá dé. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe láìfù rèé? Gbogbo àwọn bàbá tó wà lókè,
bí tó wáyé pé ọ̀rọ̀ la fi dá ayé, ọ̀rọ̀ la fi dá ọ̀run, ọ̀rọ̀ là ń sọ tíjà fi ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ là ń sọ tíjà fi ń tán, ọ̀rọ̀ náà là máa sọ lọ́jọ́ Sunday, ọ̀rọ̀ là ń sọ ní gbogbo program tá a bá ń ṣe. Ẹ ṣe sọ̀rọ̀, ẹ ṣe jẹ́ ká sọ̀rọ̀, ẹ ṣe jẹ́ ká jáde àti kọ́là wa àti kásọ̀kì wa, kí gbogbo pásítọ̀ de kọ́là, kí gbogbo wòlíì de kásọ̀kì, kí gbogbo ọmọ ìjọ wà nínú uniform, kí gbogbo àwọn ìyá ìjọ bàbá ìjọ, kí gbogbo wọn ká gbé plákà ní ọjọ́ Sunday kan, ká dẹ̀ bọ́ sí gbòòrò ìlú kan lè mọ̀ pé nítòótọ́ ohun tá à ń sọ ṣẹ́yẹ ká lè strengthen àwọn tó fẹ́ ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni o. Then ìyẹn bẹ́ẹ̀ yẹn, ṣe rí ẹ̀yin ọlọ́pàá àbí sójà, ṣé kí n má tàn yín gbogbo ẹ̀yin ará ìlú, àwọn sójà gan ò tó àwọn báńdíìtì, àwọn alágbára sójà ò tó. Bọ́lágbára sójà kan bá sọ pé òun fẹ́ jàjàǹgbara, ẹ sà, I'm telling you the truth, kò síbi tí wọ́n ti fẹ́ gbà wọ́n jù wá lọ. Torí ẹ̀ mo sọ wípé ẹni tó bá lọ́mọ ń sìn tọ́mọ ẹ fẹ́ lọ ṣe sójà tó jẹ́ Nàìjíríà, tell you are on your own. Ẹni tó lọ́mọ tọ́mọ ẹ fẹ́ lọ ṣe kinní kan, you are on your own. Bẹ́ẹ̀ni Ọlọ́run bá sọ pé sójà gan lọ́mọ ó ṣe, èmi ò lè jíṣẹ́ irú yẹn fún yàn ní Nàìjíríà. Mo lè jíṣẹ́ irú ẹ̀ fún l'Amẹ́ríkà, mo lè jíṣẹ́. Bọ̀ kẹ́mi Ọlọ́run sọ pé èèyàn máa ṣe sójà, kí n wá pẹ̀lẹ́ tí ó jíṣẹ́ fún ọmọ yẹn pé kó ṣe sójà yẹn ní Nàìjíríà. Ńbà. Tọ́ bá ti ń bẹ bandit, tí wọ́n ń bẹ terrorist, tí wọ́n ń bẹ àwọn ènìyàn, tí wọ́n ń bẹ wọn lọ́tún lósì, tí wọ́n ń ṣí school fún apani, tí wọ́n ń fi owó tu apani lójú pé kó má pààyàn mọ́, tí wọ́n ń fi owó bẹ apani, tí wọ́n fẹ́ ẹ lọ tú ọkọ tó pàyàwó ẹ̀ náà lọ́spítù, ìyàwó tó pọkọ ẹ̀ tẹ́ fi sẹ́wọ̀n yẹn náà, ẹ lọ fún lówó kẹ́ ẹ bẹ̀ pé kó má pààyàn mọ́. Don't be an hypocrite. Ẹ má ṣe àgàbàgebè. Gbogbo ẹni tó dáràn láti ọjọ́ tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà, èyí tó ti kú kó máa lọ, èyí tó bá ṣì wà láyé tó ń ṣẹ̀wọ̀n ìyà tó jẹ́, ẹ lọ túlẹ̀ báyìí o. Ẹ lọ tú sílẹ̀ kí ẹni yẹn náà máa lọ, kẹ́ ẹ fowó bẹ́ẹ̀, kẹ́ ẹ fi sí skul tí wọ́n ti máa kọ́ lẹ́kọ̀ọ́ tí òfin ní jalè mọ́, kẹ́ ẹ fi sí skul tí wọ́n ti máa kọ́ lẹ́kọ̀ọ́. Tẹ́ bá ti lè fi báńdíìtì tó ń pààyàn láìṣẹ̀ láìrò sí skul, ẹ lọ fi ẹni tó pa, ẹni tó jalè, ẹni tó lọ pa, ẹ lọ fi àwọn náà sí skul, kẹ́ ẹ lọ fowó tù wọ́n, if that should be the case. Àwọn tí wọ́n pa yẹn, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin bàbá ẹ̀ dẹ̀ dúró, ẹ̀ dẹ̀ sọ̀rọ̀. Kò sí wàhálà o. Ẹ dúró síbẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ó ń bọ̀. Àwọn náà ń dẹ̀dẹ̀. Tẹ́ bá rò pé security yí ọ̀pọ̀ ká àbí nǹkan kan yí ọ̀pọ̀ ká, màá sọ fún yín pé tó bá dojú ẹ̀, ipa security ò lè kà mọ́. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run, ọba tó dá ayé àti ọ̀run, yóò ṣe ààbò fún gbogbo àwọn ọmọ rẹ̀ aláìlágbára. God bless you all. God bless you all. Then mo rò pé ó yẹ kí mufti wo, mo rò pé ó yẹ kán jáde ń sìn náà, kán wá prove ibi tí kì í ti ṣàwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń pa o. Kán wá prove ẹ̀. Tó bá tó stage kan, kìrìsìtẹ́nì ò ní jẹ́ kìrìsìtẹ́nì mọ́, mùsùlùmí ò ní jẹ́ mùsùlùmí mọ́ nípa ti ara. Ṣùgbọ́n nípa ti ẹ̀mí, àwọn kìrìsìtẹ́nì á máa jẹ́ kìrìsìtẹ́nì, mùsùlùmí á máa jẹ́ mùsùlùmí. A kì í fi irọ́ gbẹ́sìn ró, a kì í fi irọ́ ṣẹ̀sìn, a kì í fi irọ́ peni sẹ́sìn, a kì í fẹ̀tàn peni sẹ́sìn. Gbogbo ẹni tó bá sin Ọlọ́run pẹ̀lú ọkàn kan láì ṣiyèméjì, tí kì í ṣe nítorí ẹ̀rù ikú, lọ́lọ́run ń tẹ̀lé. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń pè èèyàn sẹ́sìn nípa ti irọ́ àti ẹ̀tàn, wọn kì í lẹ́yìn rẹ̀. Kí mufti ro jáde ń sìn kó wá sọ fún mi pé kìrìsìtẹ́nì kan ni wọ́n ń pa, kò wá sí mùsùlùmí kan àbí ẹnìkan, bóyá wà bóyá èmi ni mi ò rí o, tó lè jáde. Mo wà lórí net lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo rí bí ọ̀pọ̀ mùsùlùmí ṣe jáde nítorí ẹlẹ́hà, nítorí aṣọ ẹlẹ́hà tí ẹnìkan fi ṣe content, aṣọ ẹlẹ́hà tí ò gbowó lọ́wọ́ anybody o. Mo wá gbọ́ tí àwọn kan wá sọ wípé aṣọ ẹ̀sìn àwọn, ilé ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ti pa kìrìsìtẹ́nì yẹn náà. Ilé ẹ̀sìn, nínú ilé ẹ̀sìn, kì í ṣe pé wọ́n wọṣọ o. Ilé ẹ̀sìn. Mo mọ a lot of things tí wọ́n ti ṣe nípa pé kí ènìyàn dúró báyìí, ẹ̀sà, kó dẹ̀ máa fi ẹ̀sìn ẹlẹ́sìn ṣe yẹ̀yẹ́. Mo mọ tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe, ẹlòmíì á tún gbé síbẹ̀, á gbé bíbélì báyìí, á gbé Kùránì báyìí, á máa rubbish Bible and nobody will talk. Ẹ dẹ̀ wá sọ, ó yẹ kẹ́yìn náà máa mọ ẹ̀sìn àlàáfíà àti ẹ̀sìn òtítọ́. Ó yẹ kẹ́ ẹ mọ ẹni tó ní sùúrù àti ẹni tí ò ní sùúrù.
èmi ò rò pé ó yẹ kẹ́ ẹ wá dákẹ́. Ọ̀gá tó sọ wípé kìrìsìtẹ́nì kan ni wọ́n ń pa ń jọ sí, ṣó ṣì wà láyé ṣá? Ṣó ṣì ń gbọ́ ohun táyé ń wí? Ṣó ṣì wà nínú ayé yìí? Ṣó dẹ̀ ṣì wà òkè ṣá? Bọ̀ tó bá jẹ́ pé ṣe ló sọ fún mi wípé ẹ̀sìn tí wọ́n ní kan máa pààyàn lọ, mi ò ní sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n torí pé ó ní kìrìsìtẹ́nì kan ni wọ́n ń pa o, mùsùlùmí ni wọ́n ń pa o, mo nílò mọ́sìkì méjì tí wọ́n wọ̀ tí wọ́n pa èèyàn báyìí. Àwa máa kó jáde, a máa kó evidence tí ò lóǹkà síta kẹ́ ẹ lè mọ̀ pé genocide ni. Ẹ fún wa ní 2 mosque, ẹ fún wa ní 3 mosque, ẹ fún wa ní 4 mosque mọ́ṣáláṣí tí wọ́n ti ṣerú nǹkan báyìí. Àtẹn tó sọ̀rọ̀ lénìí, àtẹn tó sọ̀rọ̀ lánàá, ikú ń bọ̀ tí ó pa olúkúlùkù ní ọjọ́ kan. Ó máa yà yín lẹ́nu pé gbogbo ohun tó ń jà fún pé kẹ́sìn lè dúró, àbí gbogbo ohun tẹ́yìn bàbá wa dúró pé kán má rí tèmi sọ. Mi ìfẹ́ sọ̀rọ̀ kan máa àtáàkì ṣọ́ọ̀ṣì mi, ẹ wá sọ fún mi ṣé Ọlọ́run lẹ́ ń sìn. Mi ìfẹ́ sọ̀rọ̀ kan máa wá àtáàkì mi, mi ò fẹ́ sọ̀rọ̀ kan máa àtáàkì mi, mi ò fẹ́ sọ̀rọ̀ kan máa sọ pé kinní kan, mi ò fẹ́ sọ̀rọ̀ kan máa sọ pé kinní kan. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Torí pé gbogbo olórí tó bá wà lókè, àṣẹ tẹ́ ẹ bá ń pa fún àwọn ọmọ lẹ́yìn tí gbogbo wa ń tẹ̀lé, tẹ́ ẹ bá ti lè sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí, ó máa hard kí n tó gbàgbọ́ pé olórí kan wà. Wọn ò ní kẹ́ ẹ gbébọn, wọn ò ní kẹ́ ẹ gbégi. Ẹ sọ ohun tí wọ́n ń ṣe sí bọ́dì tẹ́ ẹ jẹ́ orí fún. Àìjẹ́ bẹ́ẹ̀, àìsọ̀rọ̀ yín kò lè jẹ́ kí àwọn ènìyàn fi ojú rere wo Christianity, no matter how perfect you are in this ministerial work. Ẹ̀sìn ti bá gbogbo ìjọ, ẹ̀gàn ti bá gbogbo ọmọlẹ́yìn Kristi. Ẹ sọ fún mi, nínú ìlú yẹn, ó máa níye oṣù tí àwọn ènìyàn máa dákẹ́ láti lọ sílé ìsìn, pàápàá tẹ́lòmí ò tiẹ̀ ní lọ mọ́, torí pé nobody tó dìde ìjà, kò sí bọ́dì. Mi ò lè sọ pé mo wà níbì kan kí nǹkan kan ṣẹlẹ̀ kí bọ́dì yẹn má dìde. Èmi Ọládìméjì, I will withdraw no matter. Èèyàn kan ló ń já tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run. Tó bá pẹ́ tó bá yá, ẹ mọ ohun tí àìsọ̀rọ̀ àwọn bàbá wa tó ń ṣe nínú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Then ẹni tó ní kìrìsìtẹ́nì kan ni wọ́n ń pa, ojú ẹ ló fi rí yẹn o. Ṣùgbọ́n mo mọ̀ pé mákànmákàn, ọjọ́ tí ẹni tó bá gan ẹni tí nǹkan ń kàn tó ń gàn wọ́n, Ọlọ́run yóò jẹ́ kó kan òun náà lọ́jọ́. Mo fẹ́ kẹ́ ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní kí náà tí ń porúkọ ẹ̀, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara State yẹn, mo fẹ́ kẹ́ ẹ wò lókè. So ẹ sáré wò fún ìṣẹ́jú díẹ̀. Alright. Bàbá kan nínú àwọn àgbà mùsùlùmí kan, ó ti sọ ọ̀rọ̀ kan rí, bóyá mufti wo, ó ní mùsùlùmí ni wọ́n ń pa. Àná lélẹ́yìí o, àná Monday nínú program, bàbá yẹn sọ wípé àwọn mùsùlùmí ni wọ́n ń pa. So ẹ̀yin náà gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa ìgbà yẹn, wọ́n ní àáfàá sọ̀rọ̀ òjò kù, ó lọ́lọ́run ṣẹ̀rí o.
ǹbá ní kí àáfàá yẹn jáde ń sìn kó wá ṣàlàyé ibi tí wọ́n ti tarí àbí ibi tí wọ́n ti ń rúkù nínú ṣọ́ọ̀ṣì yẹn àbí bóyá ṣọ́ọ̀ṣì yẹn ó jọ mosque. Ṣé ẹ rí, mò ń sọ nǹkan kan sẹ́, òpònú kan tó pera ẹ̀ ní pásítọ̀, màá fi fọ́tò ẹ̀wọ̀n fún yín láìpẹ́ because ó ń sọ jargons lórí àwọn nǹkan kan tí mo sọ, and you call yourself a pastor. Ṣẹ́rí mo gbàdúrà pé lágbára Ọlọ́run, ṣẹ́rí gbogbo àwọn bàbá tó sọ pé kìrìsìtẹ́nì nìkan náà ń pa, pé mùsùlùmí náà ń pa. Tó bá yẹ pé ẹ sọ pé wọ́n ń pa kìrìsìtẹ́nì, wọ́n ń pa mùsùlùmí, ǹbá má ti bá yín drag nǹkan kan. Ẹni kìrìsìtẹ́nì kan ni wọ́n ń pa, ẹni mùsùlùmí ni wọ́n ń pa. Ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wọ́n ń pa àwọn mùsùlùmí àbí nǹkan kan yẹn, gbogbo ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀, ó máa kan ilé yín one by one, agbára Ọlọ́run. Ṣẹ́rí lọ́jọ́ tí àwọn ọmọ yín bá ń bọ̀, bóyá wọ́n ń bọ̀ láti school, tírú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí wọn, bóyá ẹ sọ fún wa pé àmúwá Ọlọ́run ni. Bóyá ọjọ́ tíyàwó yín bá lọ ọjà tí wọ́n gbé láàrin méjì ọ̀nà tí wọ́n ń béèrè owó tẹ́ ẹ̀ lè ṣiṣẹ́ fún for the next 30 years. Bóyá ọjọ́ táwọn ọmọ yín bá ń bọ̀ láti ilẹ̀ òkèèrè wá tí wọ́n palẹ̀ wọn mọ́ lọ sí ìlú àìmọ̀ tí wọ́n wá ń béèrè owó tí ẹ ò lè ṣiṣẹ́ fún for the next 50 years. Bóyá ọjọ́ tí wọ́n bá gbé olórí ẹbí yín àbí olóore tó fẹ̀yìntì àbí aláàánú tó fẹ̀yìntì, lọ́jọ́ tí Nàìjíríà bá ṣẹlẹ̀ sí i, lọ́jọ́ tí Nàìjíríà bá dé bá, lọ́jọ́ tí ohun tí wọ́n ń pè ní ohun tí kìrìsìtẹ́nì ńlá kọjá yìí tó dé bá wọn, mo fẹ́ gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ sọ ní ọjọ́ náà. Kò sí wàhálà. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ torí wípé àwọn ọmọ tó ń ṣiṣẹ́ yìí, ọ̀pọ̀ wọn ẹlẹ́sìn yín ni wọ́n, ẹ ti believe pé you can cover them. Can I tell you the truth? Ṣé rí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí, èmi ò kà wọ́n sí mùsùlùmí o, mo kà wọ́n sí terrorist, but tẹ́yìn bá ti wá kà wọ́n sí mùsùlùmí, á jẹ́ pé ṣe lẹ́jẹ̀ lọ́wọ́ nínú iṣẹ́ ibi tí wọ́n ń ṣe yẹn. Because I'm very sure wípé it will be very hard kẹ́ ẹ tó rí ọmọ lẹ́yìn Kristi tó máa wọnú ilé ìjọsìn lọ ṣerú nǹkan tí wọ́n ṣe yẹn. It will be very hard kẹ́ ẹ tó rí ẹni tó pera ẹ̀ ní kìrìsìtẹ́nì tó máa wọnú ilé yẹn lọ ṣe ohun tó ṣe yẹn. But gbogbo ẹnikẹ́ni tó bá wá ń sọ wípé bí wọ́n ṣe ṣe yìí, bí wọ́n ṣe ṣe sí àwọn ẹni yìí, pé bí wọ́n ṣe ṣe sí wọn yìí, gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ó dáa bẹ́ẹ̀, because lọ́jọ́ tí wọ́n pa Deborah bí, àwọn kan ń sọ̀rọ̀, àwọn ìjọ kan nínú àwọn ìjọ Islam yìí, wọ́n ní wọ́n ń ṣe ìrere jáde lọ́jọ́ kan, ọmọkùnrin kan pàdé wọn wá béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọ́n pa Deborah. Wọ́n ní ẹni yẹn dá wọn lóhùn pé ó dáa bí wọ́n ṣe pa Deborah, pé kó má bàa lọ jìyà lọ́run náà ṣe fi ìyà ayé jẹ, kí Deborah má bàa lọ jìyà lọ́run náà ṣe fi ìyà ayé jẹ, tẹ́ ẹ sọ òkúta pa ọmọ ọlọ́mọ pẹ̀lú ikú oró, and you are telling me pé ìwé mímọ́ tẹ̀ ń gbé sọ pé ó dáa bẹ́ẹ̀ pé kó má lọ jìyà lọ́run. Èèyàn mélòó náà ti dá ẹjọ́ ẹ̀ láyé tẹ́ ẹ mọ bí wọ́n ṣe dá? Èèyàn mélòó náà ti dá ẹjọ́ ẹ̀ tó ṣojú yín? Ibi mélòó ni wọ́n ti dá ẹjọ́ àwọn èèyàn bí kò ṣe pé èmi àti yín kà nínú ìwé tá a dẹ̀ ń gbà á gbọ́ pé bó ṣe lọ rèé? Ó ṣe wá jẹ́ pé ibi tẹ́yìn kà ni pé kí wọ́n pa. Ṣé ó tọ́ sí ẹnikẹ́ni látijọ́ kí ẹnikẹ́ni lọ sinmi ni? Ṣé Olúwa fún ènìyàn ní àṣẹ pé kí ẹ̀dá kankan lọ sinmi? Confidently lọ ní ẹni yẹn sọ pé ó dáa bí wọ́n ṣe pa Deborah. Can you imagine? Ibo ni equity wà? Ibo ni unity wà? Ibo ni ìfẹ́ wà? Gbogbo ohun tí mò ń sọ ń sìn, ọlọ́pọlọ kíkú ìmí, ẹni tí ò ní làákàyè, ẹni tí iye ẹ̀ ti ra. Ọjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ bí tí wọ́n sọ pé kinní kan, àáfàá kan jáde, ó ní ó ti ẹ̀ dá, ṣé àdúrà kìrìsìtẹ́nì ò kí ń gbà ni wọ́n ṣe ránṣẹ́ sí Donald Trump. Are you sick? Tàdúrà bá gbà tó bá yẹ pé Donald Trump ló máa jẹ́ ó máa bọ̀ náà, kí ló tí gbogbo olúkálukú ń sá kíjokíjo? A Muslim brother can come from anywhere to defend themselves. A Christian brother can come from anywhere to defend themselves. Tó bá jẹ́ pé ṣe ni wọ́n legalize ìbọn fún everybody, ṣe ẹnìkan kàn lè dédé wọlé onílé bẹ́ẹ̀, but ẹ ti rí i pé wọ́n lè ẹ̀ẹ́dẹ̀ lè legalize ìbọn torí ẹ ti mọ ohun tí wọ́n fẹ́ ṣe.
That is the reason why ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ò wálé mọ́. Olúkúlùkù ń ta dúkìá, ta ọrọ̀, olúkálùkù ń sá lọ. Àwọn èèyàn ń sá kúrò níbí, wọ́n ń sá lọ sílùú ìmíì. Àwọn tó wà lọ́hùn ọkàn wọn ò balẹ̀. Ó ń ṣe wọ́n bíi kí wọ́n kúrò, kí wọ́n máa bọ̀ nílé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ibi tí wọ́n wà l'Amẹ́ríkà, Canada, UK, Australia, Germany ló ti sú. But bó ṣe sú wọn tó, ṣé kò sàn kẹ́ ẹ rọra máa fara dà? Gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ wà nílé òkèèrè, kẹ́ ẹ máa fara dà. I can tell you, gbogbo ẹni tó ń bẹ níbí kó kàn máa gbàdúrà kó dẹ̀ guide ara ẹ̀ ni. Because I don't think wọ́n wọnú ilé ìjọsìn, wọn ò tiẹ̀ wò. Even kó tiẹ̀ jẹ́ pé igi náà ń forí balẹ̀ fún, kó jẹ́ pé òrìṣà ni wọ́n ń sìn, kó jẹ́ pé ọlọ́run òkùnkùn gan ni wọ́n ń sìn. Ṣé kò yẹ kí èèyàn respect ọlọ́run ẹ tẹ́nìkan ń pè ní ọlọ́run tiẹ̀ ni? Tí bàbá mi bá jẹ́ olómi ẹnu, tí ìyá mi jẹ́ ẹni tó ń tọ̀ sára, ìyá mi ṣì ní now. Bí ọlọ́run anybody bá jókòókùn, tó bá jẹ́ Ifá, tó bá jẹ́ Islam, bó bá jẹ́ ẹnikẹ́ni, why will you go to the place tí èèyàn ti ń worship ohun tó pè lọ́rùn? Ìbá jókúta, ìbá jẹ́ ìṣó, ìbá jẹ́ ìgò, ìbá jómi, ìbá jẹ́ ewé ló ń bọ̀, it's none of your business. Kristi lèmi ń sìn, Allah lẹ̀yin ń sìn, olúkúlùkù ń sin ohun tó wù ú. Why tí màá fi gbébọn lọ ká èèyàn mọ́nú mọ́ṣáláṣí torí wípé ó ń sin tiẹ̀? Bó ṣe wù wọ́ ni wọ́n ṣe láìfọ́ ẹ. Mú ẹlòmíì ó fẹ́ ọmọ dúdú, ohun ẹlòmíì ó fẹ́ ọmọ pupa. You can't tell me. Ẹ ti go against mi rí pé ọlọ́run tí wọ́n mú wá láti bẹ̀kọ́. Mo dẹ̀ ní no problem. Ẹ fèmí lẹ̀ bí mi ṣe gbà. O ò mọ bàbá mi rí náà, mi ò mọ bàbá ẹ̀ rí náà, ojú ara wa lájọ rí náà. O ò nílò láti mọ ọlọ́run mi, mi ò nílò láti mọ ọlọ́run ẹ̀. Tí n bá ṣàlàyé fún ẹ, tó o bá fẹ́ ni kó o gbà. Tó o bá ṣàlàyé fún mi, tí n bá fẹ́ ni màá gbà. You can't force your God on me. Why I can't force my God on you? Ọ̀rọ̀ ló ní ká lọ sọ. Torí gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń dàlúrú yìí, ẹ̀yin tẹ́ ń bàlújẹ́ yìí, inú yín dẹ̀ ń dùn, inú yín ń dùn bí wọ́n ṣe ń kóbọn káwọn èèyàn mọ́lé, inú yín ń dùn. Ẹnìkan sọ pé òun fẹ́ wá ṣe fún yín, ẹ̀ ń sọ pé ìlú wo ni wọ́n wọ̀ rí tó darí? Àlàáfíà wo ni wọ́n ti ní rí? Láti kékeré tí wọ́n ti bí mi kò sálàáfíà kan ṣo. Àfi agídí ṣàlàáfíà. Àwọn bàbá wa tó ti wáyé tí wọ́n lògbà tí wọ́n kú, ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbádùn àlàáfíà kan. Àfàlàáfíà tí wọ́n bá wá fún ara wọn, ìjọ wo la fẹ́ ṣe eléyìí dà? Àwọn ẹni ẹlẹ́ni ń jọ́sìn nílé ìjọsìn tí wọ́n wá bá yín. Àwọn ọmọ kéékèèké, àwọn arúgbó, orí arúgbó tó ń sá kújẹkújẹ abiyín, ẹ pa ẹni mẹ́ta dànù, ẹ kó àwọn kan lọ. Láyé tí èmi àti yín máa filẹ̀ lọ́jọ́ kan, ẹ̀yin àfáà kan dẹ̀ wà níbì kan, ẹ dẹ̀ ń sọ wípé wọ́n pa kìrìsìtẹ́nì, ẹ̀yin ni wọ́n ń pa. Genocide tí wọ́n ń pariwo, ṣé genocide farahàn àbí genocide ò farahàn sìn? Ṣé gbà tí Trump ń sọ, ṣé Trump ò mọ ohun tó ń sọ? Eléyìí tí wọ́n gbé yìí ń sìn, gbogbo àwọn pásítọ̀ tí wọ́n ti pa mọ́nú church mọ́ everywhere tí wọ́n ti sin church pẹ̀, ẹ̀ ń ṣe ní bòńkẹ́lẹ́. Wọn ò dẹ̀ lè ṣe ẹyọ kan sẹ́yìn, ẹ̀ ti pariwo. Mo ṣàmọ̀ pé ní agbára Ọlọ́run, ẹ lọ rántí gbogbo àwọn orílẹ̀-èdè kan tó ṣe tí wọn ò ṣe dáadáa. Ẹ lọ wo ibi tí wọ́n wà lónìí. Lágbára Ọlọ́run, ṣe rí bí wọ́n ṣe ń gbé wọn tínú yín ń dùn tí ó kàn yín, ó máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ kan náà. Bẹ́ẹ̀ ni, lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi, ẹ fọkànbalẹ̀. Gbogbo àwa aláìlágbára táwọn alágbára ní lára, ẹ fọkànbalẹ̀. Ní ọjọ́ kan, ní ọjọ́ kan, ní ọjọ́ kan, ní ọjọ́ kan ni mo mọ̀, ní ọjọ́ kan oníṣẹ́ májẹ̀mú á dé. Olúkúlùkù yóò ka ẹ̀sùn ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí i. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.